Mariaba bika ya Ramadan. Mariaba bika ya Ramadan. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. lóòótọ́ Ọlọ́run ló pa wá láṣẹ gbígba àwẹ̀ Ramadan. ẹ kó ń gbẹrẹ o ètò Ọlọ́run tí lè ṣe M21 Productions and Communications ṣagbátẹrù ẹ̀ ló máa wáyé lórí àwọn amóhùnmáwòrán yìí: DSTV channel 259, StarTimes channel 195, GoTV channel 98, MyTV channel 17, Free TV channel 57. nínú oṣù Ramadan láti bẹ̀rẹ̀ dópin láàrin aago mẹ́rin àbọ̀ sáago márùn-ún ìdájí. fàtìlẹ́yìn iṣẹ́ àṣegbọ̀rẹ́. tẹ́ ẹ bá fẹ́ sọ nígbàwọ́ abẹ́ fẹ́ ṣèkéde ẹ pè 08039207494 tàbí kẹ́ ẹ fowó tẹ́ fẹ́ fi bá wa dá sí tọ́lọ́ sórí àkáǹtì yìí M21 Productions and Communications Access Bank PLC 0056036103. àwọn atọ́kùn ètò wa ni Alhaji Dr. Adam Ayọ̀bámi Bani Adam àti Abdulrasheed Salaudeen ìlọ́kọ̀ pírẹsẹ̀ntà. bẹ́ẹ̀ ṣe ń bá wa dá sí tọ́lọ́ bí gbogbo àgbáyé òṣèmọ rétò ẹ̀kọ́ ń gbẹ wò lórí channels wọ̀nyí fódìdí oṣù kan Ramadan. Ọlọ́run ní dùn gbogbo wa ládàá rẹ o, amina. a kí yín káàbọ̀ padà látọjú ọjà àdúpẹ́ ẹ kú àtàárọ̀ ẹ kú bẹ́ẹ̀ ṣe ń gbádùn bàbá wa àwa gan ń gbádùn wọn àfi bí kẹ́ má lọ mọ́. abala láìkejì náà la dé lórí ètò yìí báyìí bàbá wa a tún gbé síwájú wọn a tún fi kéne a tún fi àwọn ìbéèrè kan a tún bí wọn bàbá ó sì dá wa lóhùn àmọ́ yóò dájú. bàbá ẹ kú kalẹ̀ a kí yín káàbọ̀ padà. ṣe rí sùkù tó wà níwájú yín yìí àwọn ìbéèrè kan ló wà níbẹ̀ ìbéèrè mẹ́ta ni bó ṣe wá wà níbẹ̀ ìbéèrè mẹ́ta náà mo fẹ́ kẹ́ ẹ mú níbẹ̀ kẹ́ ẹ fi lé mi lọ́wọ́ ẹ kọ́kọ́ mú kan kẹ́ ẹ fún mi níbẹ̀ màá wá kà fún yín bàbá ẹ wá dá mi lóhùn àwọn ìbéèrè náà. ṣé tí n bá ti gbégbá orókè ó ní nǹkan pé tẹ́ẹ̀mí dá mi lọ́wọ́. kò sí ọ̀nà ìwà. bàbá alákọ̀ọ́kọ́ ìbéèrè tí í ṣe ìbéèrè kẹta nínú àwọn ìbéèrè tó wà nínú sòkò yìí ẹ sọ orúkọ ilé márùn-ún ní ìlú yín eléyìí tí í ṣe ìlú abínibí yín bàbá. ẹ ṣeun alákọ̀ọ́kọ́ ni ilé òré tó jẹ́ ilé tí wọ́n ti ilé bàbá tèmi. Ibì kan wà ilé balógun bí irọ́ ibẹ̀ ní ilé màmá mi. Ibì kan wà ilé sápó tí wọ́n pe mo láwọn èèyàn sí. ìlú mẹ́ta. Ibì kan wà ilé ọdẹ ńlọ ní ilé Òṣogbo náà ni. Ibì kan wà ilé lánìyàn. Ó pọ̀ lóríṣiríṣi. inú wa dùn púpọ̀ bàbá ẹ bá mú ìbéèrè kejì. ìbéèrè kejì tí í ṣe ìbéèrè ẹlẹ́ẹ̀kejì eléyìí tẹ́ ẹ mú bàbá ẹ dárúkọ akọni ìlú yín mẹ́ta. àwọn akọni pọ̀ tán wá láti Òṣogbo ẹni tó yà láti kọ́kọ́ sọ nípa ẹ̀ ní ìyá Ọ̀ṣun torí tẹ́ bá ń gbọ́ ìyá Ọ̀ṣun ọlọ́mọ wẹ́wẹ́ gbogbo Òṣogbo ló mọ̀ yìí pé nínú ìtàn ìyá Ọ̀ṣun ó jẹ́ tó yẹ kó dáàbò bo gbogbo àwọn ọmọ rẹ̀ kì í fi Òṣogbo lẹ̀ nígbà kankan títí di sìn báyìí à ń bọ ìyá Ọ̀ṣun lọ́dọọdún à ń gbọ́ òṣùbà fún gbogbo nǹkan tó ti ṣe fún ìlú Òṣogbo ìyẹn jẹ́ ńlá àkọ́kọ́. ẹnì kejì tẹ́ pé ó súnmọ́ àsìkò tá a wà yìí tí màá fẹ́ tó dárúkọ ó ní bàbá tó ti dolóògbé Dúró Ládìpọ̀ ọmọ Òṣogbo làwọn náà akọni ní bàbá gbogbo èèyàn ló mọ̀ wọ́n akọni ni wọ́n sì ṣe oríṣiríṣi nígbà ayé wọn. ẹnìkata tí màá tó dárúkọ ó ní bàbá wa tọ́lọ̀ ń fi tán sì wà láyé nísìnyí ó ní bàbá wa ẹlẹ́bùúgbọ̀n bàbá àwọn ni wọ́n jẹ́ kíní Ifá àwọn náà head àwọn tó ń ṣe Ifá nílùú Òṣogbo. bàbá inú wa dùn pọ̀ ẹ mú ìbéèrè kẹta.
bàbá ìbéèrè kínní nínú àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tó wà níbí ẹ dárúkọ oyè ọba ìlú yín. Oyè ọba ìlú wa Àtaọ̀jà ni ìyẹn ni Atẹ́wọ́gbẹ̀jà Òṣogbo. Ìtàn oríṣiríṣi ló wà nídìí rẹ̀ ṣùgbọ́n Àtaọ̀jà Òṣogbo. Gbogbo ẹ rí i pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé gbogbo ìbéèrè tá a bi bàbá wa òun náà ni wọ́n dá a lò sí. Eléyìí túmọ̀ sí wípé bàbá wa wà lẹ́yìn odi ṣùgbọ́n wọn ò ṣe kíni wọn ò filé sílẹ̀ bí wọ́n ṣe wà lẹ́yìn odi bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe ilé ló jẹ́ ká wá bá yín lọ́fíìsì. tó gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé a ní rí jù báyìí lọ lórí ètò yìí ṣùgbọ́n ká tó máa lọ Yorùbá ní béèyàn bá ṣe ni lóore ọpẹ́ làádù wọ́n ní ká rojọ́ olóore fáráyé torí ipá máa ro tòṣìkà náà láwùjọ. gbogbo àwọn tó ń ṣe agbátẹrù ètò yìí Ewa EdeTv tó fi ń wá sí ìmúṣẹ gbogbo yín pátápátá ńlá kí ó bẹ̀rẹ̀ látòrí ibi tó ti bẹ̀rẹ̀ Alhaji Abdulhakeem nínà lówó aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Stainless Steel Global Services ẹ ṣé àdúpẹ́ ojú òní tì yín akí bàbá wa ọba ní Agua bàbá wa Abdulrazak akíyín ẹ ṣé púpọ̀ ẹ kú àdúrótì akí bàbá wa náà olórúkọ ọba Alhaji Aliagan àdúpẹ́ ẹ ṣeun gan bí ò bá ṣe ẹ̀yin ni bóyá kò bá tí kò yẹ kó débí ṣùgbọ́n torí yín àtàtìlẹ́yìn Ọlọ́run ètò yìí náà débi tó dé àdúpẹ́ àwa kí bàbá wa tá a wá bá náà torí pé ìjọ tá a kọ́kọ́ wá síbi tá a là ń bọ̀ wọ́n ní ká máa bọ̀ báwọn gbà àtọwọ́ tẹ̀sẹ̀ àdúpẹ́ lọ gbogbo yín láṣẹ Elédùmarè ojú òní tì yín ojú owó wọn ní kí ìpọ́n dàda gbogbo yín láṣẹ Elédùmarè ẹ ò ní táwọn ná ojú òní tì yín ojú òpó wá sí sílẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe wá lóore àìṣẹ̀ bẹ̀rẹ̀ ètò yìí ni adẹ̀fẹ́ kó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa kí gbogbo ọmọ Yorùbá tó wà lẹ́yìn odi káwọn náà mọ láǹfààní àti mọ gbọ́rọ̀ ètò Yorùbá báyìí tí ó máa ṣe wọ́n láǹfààní ẹ dákun gbogbo tẹ́ ẹ lè fi ṣe wá lóore pátá àkọ̀kan Ọlọ́run Olódùmarè àrùn ògbó alọ́wọ́ àmọ́ fẹ́ lè ṣe lọ ìfìgbà kan yóò kọ padà Salawudeen Abdulrasheed lọkọ pírẹsẹ̀ntà lórúkọ mi kàkà kí Elédùmarè nẹ̀tẹ̀ ń fìgbà gbogbo fún ọ̀rẹ́sẹ̀ tí ara ire báyìí lẹ́ẹ̀ máa fi ti ń gbọ́ láṣẹ Elédùmarè ẹ ò ní fi ti ń gbọ́ bí.